ṣé ẹ rí i wípé ẹ̀kọ́ ń bẹ nínú ìṣẹ̀lẹ̀? Kò sẹ́ni tọ́lọ́run lè mú, kò sẹ́ni tí Ọlọ́run ò lè fi títóbi hàn. Títóbi lọ́lọ́run fi hàn ọba olórílẹ̀ tì lórílẹ̀ Ifọ̀. Títóbi lọ́lọ́run fi hàn. Orí adé wá di orí ẹ̀wọ̀n. Ọba Ògúnjọbí olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀, ó wá dẹni tó ń gbé adé sun ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀kọ́ ló jẹ́ o fún gbogbo àwọn alágbára ayé míì tí wọ́n ń fi agbára wọn ní ọmọlàkejì lára. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ pé irú àwọn àwálábí báyìí kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wáyé láti ọwọ́ kábíyèsí ọba orílẹ̀ Ifọ̀ yìí. Kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wáyé nínú ìlú yẹn. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Láyé ọjọ́ sí àwọn àgbà kì í hùwà ìbàjẹ́ o, tí wọ́n bá hùwà ìbàjẹ́ a ó sì gbà fún wọn ni. Ọba olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ ó ti padà gbé orí adé sùn ta o. Kì í wá ṣe ìta lásán, ó ní ọba olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀. Kì í ṣe ìta lásán ló gbé adé sùn. Ọba olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ ó ti gbé orí adé, ó ti gbé sun ọgbà ẹ̀wọ̀n ní Ìlaró. Báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe lọ? A mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọba Abdulsemiu Ògúnjọbí olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀. A mú wá fún yín. Mo ṣalábàápàdé ọ́díò tí ó ṣàfihàn bàbá tí wọ́n fìyà jẹ, tí wọ́n ṣe níṣekúṣe nínú fídíò tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, tó tú àṣírí ìkọ̀kọ̀ tí ọba Abdulsemiu Ògúnjọbí olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ tó máa ń hù. Ǹjẹ́ ẹ mọ̀ bí àṣírí fídíò yẹn gan ṣe lu síta? Ẹ̀kọ́ wo ló yẹ ká kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn? Torí tẹ́ bá gbàgbé, tẹ́ bá rántí, mo máa ń sọ fún yín lórí àwọn ètò tí mo máa ń ṣe wípé ọgbọ́n báyìí lohun gbogbo ń kọ́ ni. Ẹ̀kọ́ a sì máa wà nínú ìṣẹ̀lẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ò ní ṣẹlẹ̀ láì ní mú ẹ̀kọ́ tàbí ọgbọ́n kan dání fẹ́ni tó bá ní làákàyè, fẹ́ni tó bá lóye, fẹ́ni tí ó bá fẹ́ kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀. Mo sì máa ń sọ wípé aburú ni kéèyàn máa fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n. Torí ọba Abdulsemiu, ọba tí wọ́n ti rọ̀ lóyè, tí wọ́n ti ní kó gbélé rẹ̀ kó kúrò lórí ìtẹ́. Ọba Abdulsemiu Ògúnjọbí olórílẹ̀ ti ìlú orílẹ̀, ó ti fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n. Ó ń fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Aburú sì ni, torí pé Yorùbá máa ń ní aburú ni kéèyàn máa fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi kọ́gbọ́n. Màá ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀, àlàyé ọ̀rọ̀, ìdí tí ọba Abdulsemiu Ògúnjọbí olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ tó fi gbé orí adé, tó fi gbé sun ọgbà ẹ̀wọ̀n. Bọ́kàn tí ẹ̀jọ́ wípé bọ́jẹ́ wípé ìdájọ́ ò tí ì wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọba olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ tó ṣàṣemáṣe. Lára ohun tá a tún fẹ́ mú wá lórí ètò fún tèmi, kí làwọn èèyàn ń sọ? Kí ni ìwòye àwọn aráàlú lórí ọ̀rọ̀ tí bàbá olóyè Bísí Àkàndé tó jẹ́ èèkàn gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC
tó tún ti fi ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ tó sọ nípa ikú olóògbé Bọ́lá Ìgè. Ṣùgbọ́n tí mo fẹ́ mú wá òun náà ni èrò àti ìwòye àwọn aráàlú lórí ọ̀rọ̀ àgbààgbà méjì. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ, màá mú wá fún yín, màá sì ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n kí n tó tú àtúpalẹ̀ àwọn nǹkan tí mo mú wá lórí ètò fún tèmi ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlàyé eléyìí tí a mú wá lórí ètò. Ẹ mọ́ tì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Ó ta social media. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lightning wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá ká bá yín gbé kalẹ̀ lára ọ̀tọ̀. Pẹ̀lú owó tí ò gún pa, àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Ó ta social media níbikíbi. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára dẹ́dà. Yorùbá máa ń ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kọ́jọ́ bẹ̀rẹ̀. Èmi àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ, ọwọ́ wa báyìí láfigbárí ayé wa lágbára dẹ́dà. Gẹ́gẹ́ bí a ti wá pàjùbà rẹ̀ àwọn kókó tá a fẹ́ mẹ́nubà lórí ètò. Mo sọ fún yín, mo ní ọba Abdulsemiu, ọba tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé ni o. Abdulsemiu Ògúnjọbí, olórílé ti ìlú Orílẹ̀ Ifọ̀. Ó ti gbé orí adé, ó ti gbé sun ọgbà ẹ̀wọ̀n. Kí ló fà á? Kí ló dé tí ọba Abdulsemiu Ògúnjọbí, olórílé ti ìlú Orílẹ̀ Ifọ̀ tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé náà, kí ló dé tí ó fi sun ọgbà ẹ̀wọ̀n ní ọjọ́ ìṣẹ́gun Tuesday mọ́júmọ́ ọjọ́rú Wednesday? Ìwé ìròyìn gbé, ìwé ìròyìn kọ. Báwo ni wọ́n ṣe kọ, báwo ni wọ́n ṣe gbé? Ẹ jẹ́ ká mú wá fún yín, torí pé ẹ ti mọ̀ wípé ntọ́ bá ti wọnú ìròyìn, tí ìwé ìròyìn bá ti gbé, ó ti kúrò ní àìsọ, ó ti kúrò ní àìwí, ó sì ti kúrò ní àìgbọ́. Ìdí rèé tí màá fi mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe gbé. Àkọlé ìròyìn yẹn, wọ́n ní ọba tó fìyà jẹ olóyè ní ìta gbangba sun ọgbà ẹ̀wọ̀n mọ́jú lẹ́yìn tó kùnà láti mú ìlànà béèlì rẹ̀ ṣẹ. Lẹ́yìn tí ó fojú ba ilé ẹjọ́ tán lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù kejì ọdún 2025, kábíyèsí olórílé ti ìlú Orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu Ògúnjọbí tí wọ́n ní kó lọ rọ́kúnlé náà ti dèrò ọgbà ẹ̀wọ̀n nílùú Ìlaró. Igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn láàárọ̀ ọjọ́rú ọjọ́ 5 oṣù kejì ọdún 2025. Igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ó sọ pé kábíyèsí náà kò lè rí gbogbo nǹkan tí ilé ẹjọ́ ní kó ṣe láti gba béèlì rẹ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun ni adájọ́ fi pàṣẹ wípé kí wọ́n gbé orí adé náà lọ sí ọgbà ẹ̀wọ̀n nílùú Ìlaró. Ẹ̀sùn
oníkókó mẹ́ta tó dá lórí ìgbìmọ̀pọ̀ láti ṣe ìkọlù sí ènìyàn àti ìhùwàsí tó lè ṣàkóbá fún àlàáfíà àwùjọ ni wọ́n fi kan ọba Ògúnjọbí tí í ṣe olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀. Lẹ́yìn tí orí adé náà sọ fún ilé-ẹjọ́ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ni agbẹjọ́rò rẹ̀ béèrè fún bẹ́ẹ̀lì. Adájọ́ májísírèètì ní ilé-ẹjọ́ ṣetán láti fún un ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù 5 àti onídùúró 2 táwọn náà gbọ́dọ̀ fi mílíọ̀nù 5 sílẹ̀. Àwọn nǹkan yìí ni olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀ kò lè ṣe tí orí adé náà fi sun ìta lọ́gbà ẹ̀wọ̀n nílùú Ìlaró lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday mọ́júmọ́ ọjọ́rú Wednesday. Ẹ̀wẹ̀, igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti wá rọ aráàlú láti fi ọ̀rọ̀ ọba Ògúnjọbí kẹ́kọ̀ọ́. Ó ní kò sí ẹni tó kọjá òfin o lórílẹ̀‐èdè Nàìjíríà. Irú ẹni yòówù tí ẹni náà bá lè mọ̀ tàbí tó bá lè jẹ́, kò sẹ́ni tó kọjá òfin. DSP Olúwọlé ní òfin ló mú ọba Ògúnjọbí kì í ṣe àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn bó ṣe lọ òun náà nìyẹn. Ìtìròyìn yẹn ń sọ nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ ó ní wípé lóòótọ́ lódodo àti bó ṣe wáyé nílé ẹjọ́ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù kejì ọdún 2025, ilé ẹjọ́ jókòó gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kan ọba Ògúnjọbí olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀ pẹ̀lú ẹ̀sùn 3 tí wọ́n fi kàn án tá a kà fún yín yẹn. Lẹ́yìn tí adájọ́ béèrè lọ́wọ́ ọba Ògúnjọbí olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀ wípé sọ jẹ̀bi àbọ̀ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́, ọba olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀ ó sì dìde ó ní olúwa mi, èmi ò jẹ̀bi o, ẹ̀sùn tẹ́ fi kàn mí o. Pẹ̀lú àlàyé, adájọ́ bá ní ó dáa kó máa ṣàlàyé o. Nígbà tó ṣàlàyé débì kan, adájọ́ bá ní ọ̀dà àdìgbàláyé tó ṣe, ṣùgbọ́n ẹjọ́ ọ̀hún ò lè parí lónìí o, a máa tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ pẹ̀lú àwọn àlàyé tó ṣe yìí. Tó bá di ìjókòó ìgbẹ́jọ́ míì, wọ́n sì sún ìjókòó ìgbẹ́jọ́ yẹn sí ọjọ́ 7 àbí ọjọ́ 6 kọ́ni oṣù 3 ọdún tá a wà yìí. Nígbà tí adájọ́ fẹ́ dìde, ẹni tí í ṣe agbẹjọ́rò ọba olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀ ọba dìde dúró pé olúwa mi, ẹ mọ́ tí ì lọ, ẹ bá jẹ́ kí n gba béèlì oníbàárà mi, ẹ jẹ́ n gba béèlì rẹ, ẹ jẹ́ n gba béèlì rẹ kó lè wá mọ́ tilé jẹ́jọ́. Ẹ má jẹ́ kórí adé, ẹ má jẹ́ kórí adé ó sùn ta o, ẹ má jẹ́ kórí adé ó ṣẹ̀wọ̀n o. Adájọ́ bá ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ó gba béèlì rẹ̀ lóòótọ́, á yọ̀ǹda rẹ̀ fún ọ, ṣùgbọ́n pẹ̀lú àwọn àlàkalẹ̀ kan. Adájọ́ bá ka àlàkalẹ̀ tí ọba Ògúnjọbí tó gbọ́dọ̀ mú ṣe kí ó tó lè máa relé rẹ̀ láti wá máa tilé jẹ́jọ́. Ǹjẹ́ kí ni adájọ́ kà kalẹ̀? Adájọ́ ní tí àwọn bá gba béèlì ọba Ògúnjọbí olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀, ó gbọ́dọ̀ pèsè mílíọ̀nù 5 sílẹ̀, ó sì gbọ́dọ̀ pèsè àwọn onídùúró 2 tí ó jẹ́ pé wọ́n ń gbé ní agbègbè ibi tí ilé ẹjọ́ yẹn wà, tí wọ́n sì gbọ́dọ̀ ní mílíọ̀nù 5 ẹnìkọ̀ọ̀kan, tí àpapọ̀ owó tí wọ́n fi gba béèlì ọba Ògúnjọbí olórílé ti ìlú Orílẹ̀-Ifọ̀ sì jẹ́ mílíọ̀nù 15, 15 million naira. Ṣùgbọ́n láwọn àsìkò tí adájọ́ ṣe ìpinnu yìí, ọba Ògúnjọbí kò láǹfààní láti pèsè àwọn nǹkan tí ó nílò láti gba béèlì rẹ̀ láti máa lọlé.
adájọ́ bá ní ọ̀dà títí di ìgbà tí ọba Ògúnjọbí olórílẹ̀ ti Ìlórílẹ̀ Ifọ̀ yóò láǹfààní láti pèsè àwọn nǹkan tí àwọn béèrè gẹ́gẹ́ bí ohun tí yóò dúró gẹ́gẹ́ bí àtìgbà béèlì rẹ̀ kí ọba Ògúnjọbí kó máa lọ ṣe fàájì ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní ìlú Ìlaró nípínlẹ̀ Ògùn. Ọba olórílẹ̀ ti Ìlórílẹ̀ Ifọ̀ kò láǹfààní láti pèsè àwọn nǹkan yẹn títí tilẹ̀ fi ṣú. Lédè kan ká mọ́ fàágùn, inú ọgbà ó ní ọba olórílẹ̀ ti Ìlórílẹ̀ Ifọ̀ ló sùn mọ́júmọ́ o. Ló sùn mọ́júmọ́ ọjọ́rú Wednesday. Ṣé ẹ rí wípé ẹ̀kọ́ ń bẹ nínú ìṣẹ̀lẹ̀? Kò sẹ́ni tọ́lọ́run ò lè mú, kò sẹ́ni tí Ọlọ́run ò lè fi títóbi hàn. Títóbi lọ́lọ́run fi hàn ọba olórílẹ̀ ti Ìlórílẹ̀ Ifọ̀, títóbi lọ́lọ́run fi hàn. Orí adé wá di orí ẹ̀wọ̀n. Ọba Ògúnjọbí ti Ìlórílẹ̀ Ifọ̀ ó wá dẹni tó ń gbé adé sun ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀kọ́ ló jẹ́ o fún gbogbo àwọn alágbára ayé míì tí wọ́n ń fi agbára wọn ní ọmọlàkejì lára. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ pé irú àwọn ìwàláàbí báyìí kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wáyé láti ọwọ́ kábíyèsí ọba orílẹ̀ ti Ìlórílẹ̀ Ifọ̀ yìí. Kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wáyé nínú ìlú yẹn. Kí wá ló dé? Ọdún mélòó la lò nínú ayé? Kí ló dé tá a fi ní rántí pé ẹnìkan ń bẹ tó jẹ̀dá lọ? Kí ló dé tá a fi ní rántí pé Ọlọ́run nìkan lálágbára tẹ́nìkan ò lè bí léèrè? Nínú fídíò tó di wàhálà tó di rántó yìí, ọba yẹn ń sọ wípé òun lè ṣe tó wù òun, tẹ́nìkan kò ní bí òun léèrè. Ẹjọ́ sẹ́ni mẹ́wàá ò ti wá bí léèrè báyìí? Òun lè ṣe, òun lè pa ọkùn bàbá tí wọ́n dá dùbúlẹ̀ tí wọ́n fìyà jẹ nínú fídíò yẹn, tóun ó sì gbèsè tẹ́nìkan kò sì ní mọ̀, tẹ́nìkan kò ní bí òun, torí pé ìkáwọ́ òun ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wà. Ní tó tún wá jẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọba olórílẹ̀ ti Ìlórílẹ̀ Ifọ̀ tó yẹ ká fi kọ́gbọ́n òun ni wípé gẹ́gẹ́ bí mo ṣe gbọ́, wọ́n ní ọba yìí, wọ́n ní èrò rẹ̀ tó fi ṣe fídíò tí ó fi pàṣẹ fún àwọn ọ̀kan nínú àwọn ìsọmọgbé rẹ̀, àwọn ọmọ gànfẹ́ rẹ̀ pé ká máa ṣe fídíò bóun ṣe ń fìyà jẹ bàbá àgbàlagbà yẹn, ó ní pé láti fi bàbá yẹn ṣẹlẹ́yà nígbà tó bá dáàfin tàbí tó bá dé àwùjọ àwọn akẹgbẹ́ oníwà àbàjẹ́ wọn, kó tún lè máa fi ṣẹ̀rù bà àwọn aráàlú pé ṣé ẹ ti rí lágbájá bóun ṣe ṣe o, òun lágbára, òun lè ṣe tó bá wo òun o, pé èrò rẹ̀ nìyẹn tó fi ṣe fídíò bó ṣe ń fìyà jẹ bàbá yẹn, láìmọ̀ wípé fídíò yẹn ó padà lu síta bó ṣe lu síta yìí, láìmọ̀ wípé fídíò yẹn náà ni ó ṣokùnfà ìjìyà ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀, tó yí lójú tèmi ẹ̀ṣẹ̀ ni. Bó ni ọba kan ó ṣe wá wò pé òun lágbára láti máa fìyà jẹ àwọn tó ń jọba lé lórí, àwọn tó gbẹ́ olùgbé inú ìlú yẹn. Pẹ̀lú àlàyé tí bàbá yìí ṣe, bàbá tí wọ́n ń fìyà jẹ nínú fídíò yẹn, a gbọ́ wípé bàbá yẹn kì í ṣe ọmọ bíbí inú ìlú Orílẹ̀ Ifọ̀. Bàbá yẹn ní òun wá olùgbé Orílẹ̀ Ifọ̀ ni òun, pòun kàn kọ́lé sílùú Orílẹ̀ Ifọ̀ ni. Ó ní ṣùgbọ́n yà ń lẹ́nu pẹ̀lú bí ọba yìí bó ṣe ń fìyà jẹ òun níta gbangba láìsí ẹ̀ṣẹ̀ kan pàtó tí ọba lè sọ wípé òun wù tàbí tóun mọ̀ pé òun wù gan sí ọba yìí, tóun fi wá lẹ́tọ̀ọ́ sírú ìjìyà tí fi ń jẹ òun níta gbangba bẹ́ẹ̀. Bàbá yẹn sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí àwọn oníròyìn ṣe fún tí mo gbọ́ wípé ọba yìí ọ̀sẹ̀sẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀, kì í ṣàkọ́kọ́ kì í ṣèkejì, pé bó ti máa ń ṣe nìyẹn. Kí wá ló dé?
ṣé àníkẹ́ ìjọba láti máa fa ayé ni àwọn olùgbé ìlú tẹ́ ìjọba lé ni tàbí láti máa mú àlàáfíà báwọn aráàlú? Ìnira òní ọba Abdulsemiu Ògúnjọbí olórílẹ̀ tìlú Orílẹ̀ Ifọ̀, ìnira ló mú bá àwọn olùgbé ìlú yẹn pẹ̀lú àwọn nǹkan tá a rí yìí. Ẹ̀kọ́ ńlá ó ní ìṣẹ̀lẹ̀ ọba Abdulsemiu Ògúnjọbí olórílẹ̀ tìlú Orílẹ̀ Ifọ̀. Ẹ̀kọ́ ló jẹ́ o fún gbogbo alágbára ayé tó ń fi agbára ní aláìlágbára lára. Ẹ jẹ́ á kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀, ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín. Ẹ fi ṣọwọ́ sí wa láì comment, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ àti ọ̀rọ̀ bàbá Bísí Àkàndé sí olóyè àbí ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ fi èrò àti ìwòye ṣọwọ́ sí wa, ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó káàkiri àwọn social media platform tẹ́ bá ń lò. Ẹ sì má gbàgbé láti bá ní subscribe, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o, a dúpẹ́, a mọ rírì yín.